ọ̀rọ̀ Yorùbá kan ló sọ wípé ibi gẹ́rẹ́jẹ́ là bá gbà tí ọkọ̀ bá sì rẹ̀ kó tó rè Ìbàdàn yóò padà bá forílé elébùté. òun lọ̀rọ̀ olóyè Ebembo Deni tí gbogbo èèyàn mọ̀ sí atẹ́lẹ̀ ọba ìlú Ipobẹ tó jẹ́ olúwo àgbà lọ́gbà Ifá Alaafin èyí tó jẹ́ ọgbà Ondo ìlú Ipobẹ tó fi sàmì sí ayẹyẹ gbígbadé Araba Ifá àkọ́kọ́ ìlú Ipobẹ eléyìí tó wáyé ní 30 ọjọ́ oṣù kẹfà ọdún 2022 tá wà nínú èyí. àwọn ọba aládé mẹ́ta níjọba ìbílẹ̀ ìlú Ipobẹ ló ṣayẹyẹ ètò náà níbi tí àtẹ̀rí kábíyèsí ọba Dr. Adeleke Shitu onítọ̀wé ti ìlú Tọ̀wé, ọba Edun Solomon ọlọ́họ̀rí ti ìlú Ọ̀họ̀rí Ìjè pẹ̀lú kábíyèsí ọba ìlú Ipobẹ ọba Elésìkàmí Adégbọlá Adékíwọ́ Tẹ̀bọlẹ̀ èyí tí wọ́n jókòó darí ayẹyẹ ìdádé ọ̀hún tó wáyé 30 ọjọ́ oṣù kẹfà ọdún 2022 nílùú Ipobẹ. gbàgede ìta gbangba tó wà nílé olóyè Ebembo Deni tí gbogbo yìí mọ̀ sí atẹ́lẹ̀ tí ń ṣe olúwo àgbà fún ọgbà Ifá Alaafin. òun ló gba ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìlú Ipobẹ tó péjú pésẹ̀ síbi ayẹyẹ náà. lásìkò tó ń fọ̀rọ̀ síde kábíyèsí ọba Solomon Edun tí ń ṣe ọlọ́họ̀rí ti ìlú Ọ̀họ̀rí Ìjè ó gba ọ̀rọ̀ sọ láti ṣe àlàyé nípa pàtàkì tó wà nínú ayẹyẹ eléyìí tí wọ́n ń ṣe fún olóyè àtẹ́lẹ̀ ọba ìlú Ipobẹ eléyìí tó di Araba láti àkókò ọ̀hún lọ. níbi ayẹyẹ náà bàbá ọba ìlú Ipobẹ bàbá wa Mùsù Salomon àwọn náà pẹ̀lú wà níkàlẹ̀. aṣojú àwọn ìgbìmọ̀ gbọ́ba níyì olóyè Ògúndáre Àdìsá Fírímẹ̀ Ojóyè náà wà níkàlẹ̀. Báṣọ̀run ọba ìlú Ipobẹ olóyè Kúṣadé Clément bọ́ba jíròrò ti ìlú Ipobẹ olóyè Ganiu Ramanu Makanju babaláwo Moise lọ́nà ìwé rẹ̀ náà pẹ̀lú wà lára àwọn tó wà níkàlẹ̀ láti kópa níbi ayẹyẹ náà. bá a ṣe rí ọ̀gá ẹlẹ́gbẹ́ ńlá tí wọ́n wà ní ìkàlẹ̀ lárí àwọn alájẹ ìgbálẹ̀ àti gbogbo àwọn lẹ́ẹ̀kan ní ìkàlẹ̀ tí wọ́n wá ṣe àtìlẹ́yìn tó pọ̀ fún ọ̀gbẹ́ni Ebembo Deni tí gbogbo èèyàn mọ̀ sí olóyè àtẹ́lẹ̀ ọba ìlú Ipobẹ tó di Araba Ifá àkọ́kọ́ irú ẹ̀ níjọba ìbílẹ̀ ìlú Ipobẹ. bàbá wa Mùsù Salomon sọ ìdùnnú wọn lórí bí ayé náà bí ó ti wáyé eléyìí tí kábíyèsí ọba ìlú Ipobẹ kò fìdí wọn létí rárá pẹ́ẹ́pẹ́. àwọn ìyàwó ìdílé bàbá tí ó bí àtẹ́lẹ̀ àwọn náà pẹ̀lú kò gbẹ́yìn láti fi ijó àti ayọ̀ tí wọ́n fi ń dùnnú. kábíyèsí ọba Dr. Adeleke Shitu ló ṣètò lórí tí ó jẹ́ mọ́ fífi ilẹ̀kẹ̀ oyè lé olóyè Araba Ifá tuntun tí ìgboro ìlú Ipobẹ lọ́wọ́. ọba Solomon Edun ọlọ́họ̀rí ti ìlú Ọ̀họ̀rí Ìjè ló fi ilẹ̀kẹ̀ oyè ọ̀hún tí wọ́n fi lé wọn lọ́rùn. kábíyèsí ọba Elésìkàmí Adégbọlá Adékíwọ́ Tẹ̀bọlẹ̀ ọba ìlú Ipobẹ ni ó dé adé ọ̀hún lójú gbogbo àwọn ènìyàn tí ìlú àti ẹ̀fọn ó ń dún ní kíkankíkan. lásìkò tó ń sọ̀rọ̀ olóyè àtẹ́lẹ̀ náà pẹ̀lú gba ọ̀rọ̀ sọ láti ṣe àlàyé nípa ìdùnnú ẹ̀ lórí bí àwọn ènìyàn bí wọ́n ṣe ti òun lẹ́yìn láti dé ipò ọ̀hún lásìkò yìí. ó ṣe àdúrà lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan sí gbogbo àwọn ọgbà Ifá èyí tó wà nílùú Ipobẹ tí wọ́n fi ìdùnnú àti ayọ̀ tí wọ́n fi tẹ̀lé wọn wá síbi ayẹyẹ náà. bí ìlú Ipobẹ láyé ìjọba Sálíù Àkádírì tó sì tún jẹ́ ọ̀kan nínú àwọn olóyè èyí tí ó ń darí ìjọba ìbílẹ̀ ìlú Ipobẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀gbẹ́ni Odùṣínà Lámídì pẹ̀lú gba ọ̀rọ̀ sọ láti ṣe àlàyé nípa ìdùnnú wọn bí ayọ̀ ọ̀hún bí ó ti wáyé. bákan náà ọ̀gbẹ́ni Lájọlúlẹ̀kọ́lá olóyè Ògúndáre Àdìsá Fírímẹ̀ Ojóyè tí wọ́n ń ṣojú ẹgbẹ́ gbọ́ba níyì tí wọ́n sì tún jẹ́ ọ̀gá àgbà tó ń darí ìgbìmọ̀ ìṣàkóso iléeṣẹ́ Olókìkí FM àtàwọn èèyàn ọlọ́kọ̀ ọ̀jọ̀kan ló gbọ́rọ̀ sọ ńbẹ̀ láti dùnnú lórí ayẹyẹ ọ̀hún tó wáyé. olóyè àtẹ́lẹ̀ ọba ìlú Ipobẹ ọ̀gbẹ́ni Ebembo Deni ní Araba Ifá tí kábíyèsí ọba Elésìkàmí Adégbọlá Adékíwọ́ Tẹ̀bọlẹ̀ tó sì di adé fún ní 30 ọjọ́ oṣù kẹfà ọdún 2022. ojúléṣẹ́ Osolo TV láǹfààní láti kópa níbi ayẹyẹ ọ̀hún tanikamu bí ohun gbogbo ṣe wáyé wá sí ojú ìwòran yìí. Kásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Osolo TV. Osolo TV. Ìmọ̀lẹ̀ gbogbo ọmọ Anago.